afúnimáwòbẹ̀ òní Ìyábọ̀ Òjó ẹni tó fẹ́ràn onílé tó fẹ́ràn àlejò tó fẹ́ràn ọmọdé tó fẹ́ràn àgbà òun ló jẹ́ ṣùgbọ́n ó ṣeni láàánú wípé gbogbo ohun tí àwọn èèyàn ń gbé káàkiri nípa Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ kọ́ ló rí. Báyìí la ṣe rí actress Lọlá Àlàó èyí tó sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ sì ni ó sọ̀rọ̀ ẹ̀dá èyí tí Ìyábọ̀ Òjó èyí tó jẹ́ níbi baby shower Priscilla ní Canada. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí wí. Gbogbo ntẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. Go extreme for children. All you see on the internet, that is not Iyabo. And I'm saying that. Thank God you guys know. Yes. Iyabo Ojo is a cheerful giver. She's a happy person. She's a woman with a heart of gold. Iyabo, don't change. Don't allow them to change you. Keep being you. I got you anytime.